náà nínú abẹ́lé rẹ̀ òun sì ń lò. Àwa ní capital punishment ní ọ̀tọ̀ ní ikú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èwo ni yàtọ̀ nínú ikú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ikú kí ni yàtọ̀ náà ṣebí ikú ni ikú ń jẹ́. Kò sẹ́yìn tó padà wáyé ń bẹ̀. Ẹ mú kúrò náà ni wọ́n á ní lethal injection. Wọ́n á fún ní lethal injection. Wọ́n á electric shear. Wọ́n á gbé síbẹ̀. Lethal injection ni yóò máa kú díẹ̀díẹ̀. Yóò máa kú díẹ̀díẹ̀. Yóò máa kú díẹ̀díẹ̀ títí yóò fi wá kú tán. Ó ṣá kú ni. Pípa náà ló ń jẹ́ báni. Wa in ikhtalafatil asbabu falimautu wahidun. Bí sábàbí ikú bá yàtọ̀ ọ̀tọ̀ ikú ni ikú ń jẹ́. Ní stéètì ẹni bẹ́ẹ̀ bá pààyàn wọn á pa ni pẹ̀lú mosaic law ni wọ́n ń lò nínú Amẹ́ríkà ń bẹ̀ tó ń bá ṣe wípé freedom kìíní kan igbá ọkọ̀ máa secular irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n pààyàn wọ́n á pààyàn bẹ́yàn bá pa tí wọ́n bá ṣe kìíní kan wọ́n á pa. Tí Amẹ́ríkà sì pariwo tí ìlú kan bá fẹ́ lo capital punishment Amẹ́ríkà ó bẹ̀rẹ̀ sí pariwo sí ìlú náà nínú abẹ́lé rẹ̀ òun sì ń lò. Àwa ní capital punishment ní ọ̀tọ̀ ní ikú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èwo ni yàtọ̀ nínú ikú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ikú kí ni yàtọ̀ náà ṣebí ikú ni ikú ń jẹ́. Kò sẹ́yìn tó padà wáyé ń bẹ̀. Ẹ mú kúrò náà ni wọ́n á ní lethal injection. Wọ́n á fún ní lethal injection. Wọ́n á electric shear. Wọ́n á gbé síbẹ̀. Lethal injection ni yóò máa kú díẹ̀díẹ̀. Yóò máa kú díẹ̀díẹ̀. Yóò máa kú díẹ̀díẹ̀ títí yóò fi wá kú tán. Ó ṣá kú ni. Pípa náà ló ń jẹ́ báni. Wa in ikhtalafatil asbabu falimautu wahidun. Bí sábàbí ikú bá yàtọ̀ ọ̀tọ̀ ikú ni ikú ń jẹ́. Màtá bí gẹ́rì. Wa man lam yamut bis-sayfi mata bi ghayrihi. Ẹni tí ó kúkú dà akúkú nǹkan mi. Ta'addadatil asbabu sábàbí ni ló pọ̀ lọ lóríṣiríṣi. Walimautu wahidun ikú ni ikú ń jẹ́. Lárúbáwá tiẹ̀ ti parí ẹ̀ kò sí mú bá alága kú. Wípé lágbájá kú ju lágbájá lọ. Wípé fúlánù sí ń tó jọ ikú ni ikú ń jẹ́. Superlative ni nínú Lárúbáwá níbi ikú kò sí superlative verb. Wípé lágbájá kú ju lágbájá lọ. Ikú ni ikú ń jẹ́ gbogbo ọ̀nà tó ń kó lè gbà kú ẹ̀mí jáde lára rẹ̀ náà ni. Ká padà sínú ìntàtí tó ti bọ́ sẹ́yìn tí gbà ti parẹ́ tó yá sí pé ẹ̀sì gba rìbá ní wọlé lọ́nà kan tẹ́ fi hàn fáwọn èèyàn pé ẹ̀yẹn má ṣe tẹ́yìn sì ń ṣe tó sì lòdì sí òfin tọ́lọ́wọ́n bá tó sọ̀kalẹ̀ fa Nábì Mùsá tí ń bẹ́nùwé ọwọ́ yín lọ́nà míì kò sí ń ta lè fi ń wé tó tayọ obìnrin òmùgọ̀ kan tálkùránì júwe rẹ̀ wípé bí ti ran òwú tí takókó rẹ̀ òun náà ni ó tún tú palẹ̀
ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا ولا تكونوا كالتي نقضت ẹ má rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin kan tó ti hun aṣọ tó wá ta kókó aṣọ náà lẹ́yìn ìgbà tó ti ta kókó rẹ̀ fúnra ara rẹ̀ náà ló tún wá fọwọ́ bẹ̀rẹ̀ sí wá sẹ́yìn ló tún tú palẹ̀ ṣẹ́rí ẹ wo wàhálà tó ń fi rẹ̀ ṣe